ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Ìlú tí wọn ò ti fẹ́ ẹyẹlé tí wọn ò fẹ́ adìyẹ. A fi níyàn bẹ́ẹ̀. Erin ò lè jọba. Nílùú tí a ò ti fẹ́ ẹyẹlé tí a ò fẹ́ adìyẹ. Ìlú ẹran nìyẹn. Èèyàn ló ń fẹ́. ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Ìlú tí a ò ti fẹ́ ẹyẹlé tí a ò fẹ́ adìyẹ. Kò sí àlàáfíà. Ìlú tí wọn ò ti fẹ́ ẹyẹlé tí wọn ò fẹ́ adìyẹ. A kì í sin àdàbà níbẹ̀. Ìrìn àní tákìtì o, ẹ̀gbọ́n táwọn èèyàn sọ nígboro, tèmi tí ń tòótọ́ ẹ bá wa parí òwe yìí. Nílùú tí a ò ti fẹ́ ẹyẹlé tí a ò fẹ́ adìyẹ. Kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀. Irú ẹyẹ wo gan ni yóò máa jí wọn lójú oorun? Irú ẹyẹ wo gan ni yóò máa jí wọn lójú oorun? Nílùú tí wọn ò ti fẹ́ ẹyẹlé tí wọn ò fádìyẹ. Ìparí ẹ̀. Irú ẹyẹ wo gan ni yóò máa jí wọn lójú oorun? Tèmi tí ń tòótọ́. Owó yìí kí n tó sọ̀túnmẹ̀ ẹ má gbàgbé pé Àlàní Nightingale òun ni ó ń fáwọn èèyàn ní ẹ̀bùn tó sì ní ó yá o ká fáwọn èèyàn ní ẹ̀bùn 5,000 náírà fẹ́ni tó bá gba ẹ̀bùn. Ṣùgbọ́n ẹ̀yin náà ti gbọ́ ohun táwọn èèyàn náà ń sọ nínú àwọn kọ́mẹ́dì yìí. Nínú kọ́mẹ́dì tó jẹ́ láti fi kẹ́kọ̀ọ́ èyí kàn ṣe láti fi ṣeré. Ìtumọ̀ òwe yìí ó ní wípé ẹja máa fààyè gbára wa. Ká má ní eléyìí ò dá mi lè bẹ́ eléyìí ṣe. Ó máa ní ìwúlò tiẹ̀ ó ní Yorùbá ṣe é pòwe wípé nílùú tí a ò ti fẹ́ ẹyẹlé tí a ò fẹ́ adìyẹ. Irú ẹyẹ wo gan ni yóò máa jí wọn lójú oorun? Tèmi tí ń tòótọ́ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Ẹ máa share fáwọn ẹlòmíì. Ẹ lọ sí Àlàní Nightingale ní orí Instagram. Ẹ subscribe fún ẹ like ẹ follow ẹ ńbẹ̀. YouTube ẹ subscribe fún. Gbogbo social media handle ẹ tẹ̀lé wọn ńbẹ̀. Tèmi tí ń tòótọ́ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi fún Bẹ̀mbẹ̀yẹkẹ comedy. Ẹ máa share fáwọn ẹlòmíì lóní Bẹ̀mbẹ̀yẹkẹ.